Ìbà lónìí o mú iná mú rí ìbà fọlọ́wọ́n bá bébí torí ìta ni mo ṣe ń dáyàn bá torí Manuel Adéolú ọmọ Adama náà ni mo ṣe ń dáyàn bá okú ọdún okú yèédú bá wá gbéra lẹ̀ òdìdè òní ní sọjọ́ bí rẹ̀ kórí mọ́jọ́ pẹ́ láyé kó pẹ́ láyé kó gbókan yín kése kó pẹ́ o kó ojú ràn bàbá tó bí ọ lọ adé o àní kó pẹ́ kó ojú ràn yeye tó bí ọ lọ àṣeyí sàmọ́dún ọdún rẹ ló mọ̀ bá òun ṣe lágbó ọlọ́wọ́n bá ọmọ odò Ègìní Oǹdó nìyọ ẹ ò gbọ́dọ̀ jẹ́wé ran ẹ ò gbọ́dọ̀ wá gbòǹgbò rẹ̀ èjì ní gbé ìmọ̀gún ọmọ rọ nírè èjì wẹ́rẹ́ ò jẹ́lẹ̀ náà jà sábẹ́ tòtò wẹ́rẹ́ kò jẹ́lẹ̀ náà jà tèrè èjì dá tó kò dá ò jẹ́lẹ̀ náà jà tí mo kún dalẹ̀ ara lágbẹ̀dẹ ìrè ní mọ́gun nìyí o ìrè ní mọ́gun nìyí ọmọ àwòrìn dúnrin rọ adé o ìrè ló ti ń bọ̀ ló bá mọ́kọ́ wá èmi náà ní bọ́ mùsùlùmọ̀ falágbẹ̀dẹ jájájájájájá Oǹdó bẹ́ẹ̀ lẹ́yìn òjájá mọ́ mi ẹ̀bá jájá ni wọ́n mọ̀ pé yín bọ́dọ̀ làǹdà ọmọ ajúwà ajúwà lẹ̀kẹ̀ ọmọ àtòrí lẹ̀kẹ̀ báwọn rọ̀ yọ́lé ọmọ ríyìn ríyìn sẹ́nu epo sínsìn sẹ́yìn lọ́mọ agbáfi làṣà ó wọn gbáfi làṣà ọmọ gbàgèlè àṣà wọn gbàgèlè àṣà bó bá wà dọ̀wọ́ alẹ́ wọn bọ̀ wà láyé rọ fẹ́ fi ń bọ́kọ́ lọ ọmọ bó kẹ́mi wọn lẹ́gbẹ̀ẹ́ wọn kọ́ ẹ̀yin lọ́mọ bó kẹ́mi wọn lẹ́gbẹ̀ẹ́ falẹ̀ kíkẹ́ta ìkẹ́ wọn lẹ́gbẹ̀ẹ́ ìdílógún adọ́kọ̀ níbi owó gbé ń tó mo fọ̀ọ́rùn ṣe pẹ̀ǹgbẹ̀ àlè mo dọ́kọ̀ lójú ọgbàrá kí ni yọrin mọ́ dá sí ìrè ní mọ́gun níyìn ọmọ wọn wọ̀rọ̀wọ̀rọ̀wọ̀ níyìn sẹ́ẹ̀túndé o níjọba bàrẹ̀ ò bá rọwọ̀ mọ́tò ọlọ́kọ̀tà ládàá ọlọ́kọ̀tà ládàá wọn máa mú ròlò lọ́nà òní lónìí o mo rí bá lọ́wọ́ àwọn bàbá tó bí ọlọ́mọ ìwọ wọn ní fọdún èjì sáàsì mọ́ òní fọdún èjì sáàsì mo lágbó ọlọ́wọ́n bá orógbó lónìí ògbó òbí lónìí òbí kù dànù bó bá wà dọ̀dún orógbó àgbọ́ ni adé o mo ní bó bá dọ̀dún òbí yóò gbọ̀ jọjọ ọmọ Adama àṣeyí sáàmọ́dún àṣeyí sáàmọ́dún ọdún rẹ o ló sì mọ bá ń ṣe mú iná tù lórúkọ tèmi kú jẹ́ ọmọ jẹ̀sọ ṣeré ńlẹ̀ òbí mo tún gbé kínní ọ̀hún dé o òkú yèdùn ìwọ nífọdún èjì sáà ṣe mọ́ lágbọ́ ọlọ́run ọba ó nífọ̀.